لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangement. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mo mọ̀ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. So it's going to be the director of United Kingdom Europe. That's in meaning that the director of all evil in the European Union. That's the meaning. Kí ni ìlápá ẹ̀ nínú iṣẹ́ tẹ́gbẹ́dání pàápàá iṣẹ́ Ọlọ́run tẹ́gbẹ́dání? Yes, you see people over here. We are still targeting Australia by God's grace. And I know we are getting here. Ọlọ́run ló ń ṣiṣẹ́ ayé. We have a director in the program and the ẹ bá fi owó tàwọn èèyàn. We have an ambition here. Olúwa ń wo And I know we are still to this. ẹ̀dá So, sir, today, sọ ọmọ nígbàgbọ́ pé your Ọlọ́run ń ṣiṣẹ́ general, lọ́wọ́. you say we are general, and that is enough. That is Iṣẹ́ ìrìnsẹ̀ general. Ọlọ́run ló yẹ. By God's grace. So today now, what we are doing, he has given me this thing. When he was talking to me, this part of my head, he has sent me. Should I tell you what he said to me for this promotion? Should I tell you? Ọlá Ọlọ́run. Wọ́n ní ẹ bá wo ìrìnàjò ayé yìí Láti bẹ̀rẹ̀ níbi tẹ́wà lẹ́nu díbẹ̀ yìí jókòó yìí ẹ̀kọ́ wo ni ayé ti kọ́ yín? Ẹ̀kọ́ tó ní agbára. Ẹ̀kọ́ tó kọ́ mi pé kí n dòpò Kristi, kí n máa ṣiṣẹ́. Oníṣẹ́ gangan mi tó ń ṣiṣẹ́. Ó ti kọ́ mi àwọn ẹ̀kọ́ tó gbomi lójú mi tó tún pa mí lẹ́rìn àjò. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Generally àwọn òbí ní àdẹ̀mẹ̀ máa ń kára máa sì kí ọmọ pé àìbẹ̀ ni pé ayédèkọ́ wá pé àyàwó ló jẹ́ ilé ìwòsàn fáwọn Èèyàn láti káràmásìkí ọmọ ènìyàn gbọ́dọ̀ má káràmásìkí ọmọ torí àwọn ọmọ wa lọ́jọ́ ọmọ wa. Bó ta bá dẹ̀ jẹ́ ara ọmọ wa wà lọ́wọ́ sí. àwọn òbí wà tọrọ púpọ̀ àwọn òbí tí wọ́n ká ọmọ kú. Bàbá tó máa yé wọn wá máa tún yọ. Ọkọ̀ yẹ́ rẹ̀. orúkọ yín mà. Chaplain Bridget Sade. Ẹ má ìbẹ̀rẹ̀ dúró. Kí ló? díẹ̀ ní ìnáwó tẹ̀lé díẹ̀ ní o
ṣùgbọ́n pàdé náà ti látàrí mo ti pàdé ẹ̀ èmi bá kú gbọ́ngbà ẹ̀ mo pàdé ẹ̀. iṣẹ́ wa yóò ṣe dúró lásán bàbá ṣe lè dúró lásán ó ṣe dúró lásán dúró lásán ọlọ́run bá lórí ṣe ọmọ fẹ́ náà lókè ó ti fẹ́ ṣẹlẹ̀ ó ti fẹ́ fi ní káfà ó káfà òṣèré tí ó bá débẹ̀ lọ́wọ́ náà lè ṣe tí ìbàdẹ́ wà tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ní ìbàdẹ́ yìí báyìí gbogbo ẹ̀ tó ṣe kí mọ́tò tó ṣàpọ́ìtì ọjà ọwọ́ pọ̀ báyìí wọlé wúlá mọ́tò tí wọ́n àbẹ̀lẹ̀ wọlé ọ̀yá máa pọ̀ ẹ̀ gbọ́dọ̀ dé yíba àgbọ́dọ̀ dé bí. mo gan níbi tó wà mo jẹ́ gbọ́n ẹ̀ pé olúwa sọ pé àwọn tó bá lè ké nìkan lòun máa gbó òun mo tí mo gbọ́ nìyẹn o ní ìgbẹ́ ẹni tó ní prayer point yẹn o mọ̀ bí prayer point yẹn ṣe lọ lélẹ́yìn. ẹni tó wà lókè tó dé ìgòkè mi lọ́wọ́ ẹni tó ṣe kí ni tó dé ìgòkè mi lọ́wọ́. Màmá mo sọ pé àpọ́njẹ́ ìta fún yín ẹni kọ́ làbí bíẹ̀ fún àbí ló sọ bẹ́ẹ̀ àbí ẹ̀yin náà ti gbọ́ pẹ̀ ẹ̀jẹ̀ ká fi mọ̀ sílẹ̀ ọ̀rọ̀ ṣùnùkù ní. Ìlú ṣùgbọ́n láti kí ni? Ìṣẹ́pẹ́ ni ẹ kú o, kò kú o. Ṣùgbọ́n ìdíwọ́ ìdènà máa ń wà. Mo jẹ́ ń wòran. Ṣùgbọ́n àwọn tó ń lọ́bì fún wọn pé márùn-ún. Ẹni tí àwọn olùkà wa lọ fi appreciate. Tí wọ́n ti ẹ̀ mọ́ pa ẹ̀. Ọlọ́run tí wọ́n ti ẹ̀ gbọ́ rí. Bẹ́ẹ̀ ló máa ṣe ṣiṣẹ́ ó ní ẹ̀mí ní olúwa àwọn tó sì olùṣàlá máa sì inú ẹ̀mí àti ìlú òtítọ́. Ẹ̀mí náà máa ṣe o ẹ̀mí náà máa ṣe o ẹ̀mí náà máa ṣe o. Ìṣẹ́jú àáyá àbí bọ́lá ṣe ń pèsè ìṣẹ́jú àáyá ní táyé yìí. Seconds. Ìṣẹ́jú àáyá ní màmá yẹn dẹ́ gba appointment yẹn. Ọ wà lára àwọn díìsì wọn máa gbà wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n ìṣẹ́jú àáyá ní kìíní yẹn. Ṣé mo tó bá ti yá tọ́lọ́ máa sọ pé àsìkò ti tó kò sẹ́ni tó lè dá dúró. Òní ẹ̀mí yẹn. Táwọn mẹ̀kúnnù ń sọ ebi ń pa àwọn mẹ̀kúnnù ni wọ́n wò ṣe pàápàá kan báwọn aráàlú sọ̀rọ̀ wọ́n má kàn má gbé policies ní wọn lórí wọ́n wà consultative wọ́n dẹ̀ lọ kàn bá wọn jíjọ àwọn ìjọsìn Christian Mùsùlùmí wọ́n gbọ́ ti ní wọn kọ́ gbọ́ tẹ̀lé wọn wọ́n dẹ̀ rí pé wọ́n múlò wọ́n máa kọ etí kù sí ohun tí àwọn aráàlú sọ ọlọ́run. À ń protest yìí wọ́n ń kó wọn wọ́n àárín wọn eléyìí ju ẹbí oníbẹ̀ ṣá àti sọ fún wọn pé èèyàn ò lẹ́tọ̀ọ́ wọ́n máa kó ẹni kọ́ wọ́n máa fìyà jẹ ẹnikẹ́ni ẹ̀tọ́ aráàlú ní láti protest àwọn tó ń protest wọ́n pè wọ́n máa wọn dialogue wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n máa fi wọ́n sílẹ̀ wọ́n wà àti máa kó wọn àti fún ọmọ àti àjọ ń ṣe yẹ òye òṣèlú tó ṣe ọlọ́run ṣe. Orúkọ yẹn kò rẹ sá. Yeah, I'm Lieutenant Colonel Shokeye from the Cadet Network Nigeria. Èyí tí màmá rẹ̀ tún ṣe ìbílẹ̀ rẹ̀ tó fi dá ọ láàyè ojú ò lẹ́yìn fi wò bá lẹ́yìn fi ṣe. Ojú tí mo fi wò inú mi dùn gidi gan torí àwa náà ti decorate wọn as one of our matron sorry. Ìdí tí mo fi wà ń bílẹ̀ ní ni wípé ó yẹ kí n wà ń bì kan ṣùgbọ́n torí pé mo rí màmá yìí gẹ́gẹ́ bí wọ́n ń ṣe màmá nìkan wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n máa ń nu omijé ojú ènìyàn dà wọ́n ń ṣe ordinary person bẹ́ẹ̀ mi ṣe rí wọn torí kò sí nǹkan tó lè fún kò sí ibi tí wọ́n lè bá yín dé kò sí tó bá ti jẹ́ pé ẹ fẹ́ ṣayẹyẹ àbíkẹ́ ẹ lè yan ọkọ tó dáa láti ṣe ìyá ìyá dìde tó bá gbọ́ fi wọ́n jẹ̀yàn léyà ìyá ìyá dìde ìgbà tádẹ́kùn ṣe mọ́ wọn kò tí ì ju ọdún kan lọ ṣùgbọ́n láti ìgbà tí mo ti mọ̀ àti prayer àti everything tí wọ́n ń gbà fún wa ó dẹ̀ ń wá sí ìmúṣẹ tó bá sọ̀rọ̀ tó ń sìn kílẹ̀ ní lóṣù máa rí pé máa ń rí ipa àti àná
so ìdí nìyẹn tí mo fi wà níbí lénìí pé kì í ṣe pé wọ́n kàn déédéé jẹ́ matron wa nìkan mo tún gbọ́dọ̀ wà níbí gẹ́gẹ́ bí màmá sọmọ. Thank you.